ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o, ó ti ṣe, ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o, ó ti ṣe. Congratulations, 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 congratulations. Mo mọ̀ pé lè máa ṣọ́ọ̀kì gbogbo èèyàn pé kí ni máa tún gbé wálé ni. Ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe, ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe, ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o, ó ti ṣe. Ẹ máa pín kẹ́bẹ̀rẹ̀ sí ní congratulations. Ọlọ́run tún ti ṣoore kan fún wa nísinsìnyí. Bèmi ò bá lè dúpẹ́, a jẹ́ pé mi ò mọ̀re. Bàwa ò bá lè dúpẹ́, a jẹ́ páwa ò mọ̀re. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ, ọ̀pọ̀ ló wà láàyè, ọ̀pọ̀ ló ṣe fáìbàrà kiri. Bàwa ò bá lè dúpẹ́, a jẹ́ páwa ò mọ̀re. Ọlọ́run tún ti ṣe kankan nísinsìnyí. Ẹ̀yin dẹ̀ sọ pé ọmọ Adéyẹmọ bàbá Akíntóyè wọn ò ṣiṣẹ́ kankan, ẹ súnmọ́ bí kẹwàá gbọ́. Eléyìí tí Ọlọ́run ṣe ìjú lágbára. Eléyìí tí Ọlọ́run tún ṣe fún wa léni ó lágbára. Nǹkan tí mo lè fẹ́ sọ yìí, èèyàn kankan ò tí sọ, èmi náà ni mo lè sọ. Ẹni tí ó bá tún sọ fún wa ni bàbá Ọláyọmí Kóìkì. Ó ṣeun o bàbá, ẹ ṣé o Jésù, kí ni a fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé wa, ẹgbẹ̀rún àwọn kò tó fún yín. Ẹ máa share prógrámù ìkẹ́ máa kọ congratulation. Ọlọ́run ti ṣe eléyìí tọ́lọ́run tún ṣe ó gbẹnu tán. Ẹ máa kọ congratulation, congratulation, congratulation. Ọlọ́run ti ṣe débi tó lápẹẹrẹ. Mo sọ fún yín, èmi ò ní sí, mi ní sọ ohun tí mi lè give evidence láéláé. Nǹkan tó máa jẹ́ kí n wá parọ́ fẹ́yìn olólùfẹ́ wa, Ọlọ́run ò ní jẹ́ kí n ṣe torí pé kẹ́ bá lè wò ní àbí torí kí ni. Mi ní parọ́ fún yín láéláé. Bó bá ṣe rí lèmi ṣe máa sọ. Ẹ̀jẹ̀ mọ̀ mú ta bá nílà náà ni Ọlọ́run tún ti ṣoore kan fún wa. Ìgbà wo lọ́lọ́run sì ṣe èyí tí mo wá sọ the last time. Eléyìí tọ́lọ́run tún ṣe yóò lágbára jù. Ẹ máa kọ God bless Yoruba nation, God bless you Sunday Igboho, God bless Yoruba land, God bless you Sunday Igboho, God bless Professor Banji Akintoye, God bless our father. Ẹ ṣáà máa ṣàdúrà fún bàbá Akintoye torí nǹkan tí mo fẹ́ sọ yóò gbẹnu tán. Nǹkan tí mo fẹ́ sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jìjàgbara wọ́n ń gbìyànjú láti ṣe kìíní yìí, ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ọmọ Yorùbá wẹ́rẹ́. Ó ti ṣe o, bàbá ti ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́dì gẹ́gẹ́ gẹ́gẹ́dì 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 gẹ́gẹ́dì. Ọlọ́run ṣe léyìí. Ó bá mi lẹ́rù. Àyà mi ṣe gbìm 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 gbìm. Ẹ mọ ohun tọ́lọ́run ṣe fún wa. Ọlọ́run ti parí iṣẹ́ nísìnyí. Tẹ́ bá rántí, ẹ máa rí pé nígbà tí struggle Yorùbá nation bẹ̀rẹ̀, àwọn Fúlàní wọ́n ń dúnbú wa, wọ́n ń ṣoríṣiríṣi, wọ́n pa wá, wọ́n ń ṣe. Ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bá ìròyìn ayọ̀ mi ni mo tún gbọ́ yìí. Ó ti ṣe o. Mo sọ fún yín,
Money, it's a matter of time. It's a what? It is a matter of time. Ohun tí ó tó ó ń bọ̀ wá ṣẹ́kù. Nǹkan tí ó yé àwọn èèyàn wa nìyẹn tí wọ́n rò pé bóyá kí ló fẹ́ ṣe màjíìkù ló fẹ́ ṣe wọn ò rí nǹkan tó ń ṣe. Tẹ́bá wọ́n ti gbà kan rí pé nígbà tí Yorùbá nation struggle tó ń gbóná join tó ń gbóná àwọn ìjọba Nàìjíríà wọ́n wá invite Facebook, wọ́n invite Mark Zuckerberg, wọ́n sọ fún pé gbogbo àwọn tó ń dúró tó ń slọ́tà yẹn má lè kí wọ́n gbé jáde, tó bá ti fẹ́ gbé jáde báyìí kó máa káńtà ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o ó ti ṣe. Bàbá wa emeritus merited professor, emeritus merited professor, bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè Stephen, wọ́n process àwọn dọ́kúmẹ́ǹtì kan lẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹ ṣeun o bàbá, ẹ ṣe o Ọlọ́run, kí la ó fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé wa, ẹgbẹ̀rún àwọn kò tó fún ìyìn rẹ. Ẹ ṣe o Ọlọ́run ṣe. Ẹ máa kọ congratulation to Yorùbá nation, ẹ máa kọ congratulation to Yorùbá land, ẹ máa kọ congratulation to Professor Banji Akintoye, congratulation to Sunday Igboho, congratulation to Ọláyọmí Kóìkì. Ẹ máa ṣí ẹ jẹ́ kí àwọn tí wọ́n ti lose hope nínú Yorùbá nation ẹ jẹ́ kó rí fídíò yìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Ọlọ́run ṣoore kan fún wa lè ní àti bàbá tí ń process dọ́kúmẹ́ǹtì yẹn tipẹ́tipẹ́. Ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ gba orílẹ̀-èdè ó ní àwọn evidences kan tí àwọn international communities tí wọ́n gbọ́dọ̀ rí. Kò ṣe pé ẹ̀kọ́ máa jíjọ́ kan tẹ́ máa ní ẹ fẹ́ gba orílẹ̀-èdè, ó ní àwọn nǹkan kan tẹ́ máa gbé sí wọn níwájú láì ṣe pé lọ bá wọn physically. Kí làwọn nǹkan yìí? Àwọn nǹkan yìí ni àwọn nǹkan tó jẹ́ wípé ẹ ṣe fẹ́ torí ẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ẹ ṣe fẹ́ torí ẹ̀ pé wọ́n náà lára àwọn nǹkan tó jẹ́ majorly ta ṣe fẹ́ torí ẹ̀ lára ẹ̀ kò sí torí ẹ̀ nìkan o, torí Yorùbá ní kọ́kọ́ ló ń ṣẹlẹ̀ sí ni pé wọ́n ń wọlé wọ́n ń pàwọ́ àwọn Yorùbá. Ẹ máa kọ́ sí comment section pé we Yorùbás we are all in support of Yorùbá nation. Torí fídíò tí mo ṣe kò sí pé mo dédé ṣe, trust me, I will never come out to do what I want to do. Kíní tí mo ṣe, I am doing it on instruction. Yes. Now ẹ máa kọ́ síbẹ̀ pé Yorùbá nation is all what we Yorùbá need. What we want is division. What we want is Yorùbá nation. What we want is Yorùbá nation. Ẹ máa kọ́ síbẹ̀ àwọn international communities a máa submit fídíò yìí fún wọn. Trust me, a máa submit ẹ̀ fún wọn. All them I will comment. Now bí mo ṣe ń sọ lọ, àwọn nǹkan tí a fi máa pile evidence yìí, àwọn nǹkan tí a fi máa pile àwọn evidence yẹn, nǹkan tá a fi máa kó evidence yẹn lọ fún wọn, ó lójú evidence tí a lè fi síbẹ̀ fún wọn. Yes, gbogbo alamọ̀ wípé tá bá upload bó ṣe ń du orí èèyàn tó ń du ọrùn èèyàn sórí Facebook, wọ́n máa flag ẹ̀ lójó ohun wà lórí kú náà méjì pé padà. So bí mo ṣe ń sọ̀rọ̀, wọ́n máa flag ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ torí wípé wọ́n ti gbàbọ̀dè. Bẹ́ẹ̀ mo sọ fún yín, tó bá kọ̀ ìpéyàn kọ́ gbé ọ̀kadà lásán wọ́n flag ẹ̀ kí wá lóore tí Ọlọ́run ṣe fáwa Yorùbá nation. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Yorùbá nation ti ní tẹlifíṣàn tiwọn. Ẹ ṣe gbòòsà mẹ́sàn-án
fún bàbá wa Professor Banji Akíntóyè ẹ jẹ́ ká gbòòsà ẹni kọ́mẹ́sì sọ gbòòsà 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 gbòòsà. Kò ṣẹlẹ̀ rí in the history of self-determination kò tí sí ìlú tó fẹ́ gba òmìnira tí wọ́n allow láti transmit virtually. Kò sí tẹlifíṣàn Yorùbá Nation tó wá ṣe yìí nísìnyí kò sí nǹkan tá a lè upload síbẹ̀ tó bá yá nísìnyí gan probability wà ká má lo Facebook mọ́ YouTube probability wà pé wọ́n sì lè wà láwọn máa lò tójú orí tẹlifíṣàn yìí la máa múùfù sí tàti máa ṣe program live and direct tẹ́ẹ̀tì máa rí wa wò live and direct. Television station ti wà registered kò lè wà lábẹ́ ìlú kọ̀ọ̀kan inú satellite ló wà gẹ́gẹ́ bí rédíò tí mo wá ròyìn fún yín níjọ́ kìíní àná tí mo sọ pé téèyàn bá kúrò nínú planet Earth tó bá lọ sínú Pluto tàbí tó bá lọ sínú Jupiter tàbí tó bá lọ sínú Mars tó bá láǹfààní àti gbé rédíò yẹn dání a máa gbọ́kọ̀ tó ń sọ kétékété ó ti àbí kóòtò kíkan torí àmọ́ páwọn olùsí kan wà tó jẹ́ pé critics ni wọ́n kò sí kankan tó bá wá sórí program yìí kọ́ wá fi làwọn ṣẹlẹ́yà lọ. Mutabanila nani in the history of self-determination kò tí sórílẹ̀-èdè tí wọ́n ti gba ìlú wọn tí wọ́n dẹ̀ allow kó transmit virtually and audio legally on physical gadgets tí ó ṣorí social media. Mo sọ fún yín mo ní àwọn bàbá tí wọ́n wà wáyìí mo ní àwọn bàbá yìí Ọlọ́run fún wọn lọ́gbọ́n Ọlọ́run fún wọn ní ìmọ̀ Ọlọ́run fún wọn ní òye Ọlọ́run lọ́ba tó ń darí wọn. Ẹ máa kọ congratulation 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 ẹ máa kọ àwọn comment tó máa jẹ́ kó rí àwọn international communities tó máa jẹ́ kó rí wọ́n wú. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kó àwọn comment yẹn ó wà very 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 important because ọmọ àwọn program yìí ọdẹ lè má fi bẹ́ẹ̀ tó bá tẹ̀ gba translator fọ́rọ̀ tí mo sọ yìí ó ṣeé ṣe kó má gbogbo ẹ̀bọ̀ wá wo comment ṣé nǹkan tó sọ ṣé nǹkan táwọn èèyàn nífẹ̀ẹ́ sí ni ṣé nǹkan tó sọ ṣé àwọn èèyàn wọ́n ti ẹ̀ support nǹkan tó ń ṣe. Ẹ jẹ́ ká ó dàbí ìgbà ká fẹ́ dìbò ni ẹ máa kọ I support Yoruba Nation. I support Yoruba Nation. Chief Sunday Igboho is a freedom fighter. Baba Akíntóyè is an activist. Chief Sunday Igboho is an activist. Masbi TV is an activist. Koiki Media is an activist. Ẹ jẹ́ ká máa kọ́ ká máa make reference pé Chief Sunday Igboho is the one that saved them in Igangan. Chief Sunday Igboho is the one that saved them in Iwerele. Chief Sunday Igboho is the one that saved them in Yoruba. Ẹ máa kọ́ síbẹ̀ kẹjẹ́ kó máa lọ viral. Ẹ wo ètò Ọlọ́run tún ṣe fún wa lánàá. Gbogbo èèyàn ti ń pariwo ẹ̀rí tí mo Sunday Igboho ó parọ́ ju kíní kan lọ ọ̀lẹ ni kò lè lọ́bẹ̀ láyé kò lè ṣe gbá láyé kò lè ṣàwó láyé but Ọlọ́run ṣọ́ọ̀kì wọn. Àwọn olórí burúkú ọmọ àlè Yorùbá kan wọ́n ti pẹ̀gàn wọ́n ní ẹ̀ẹ́rí pé kò ní wá kẹ́rí pẹ́nu lásán ló ń ṣe ẹ̀rí pé kíní kan but ìgbà tọ́lọ̀ máa gbé ìṣe ẹ̀dẹ́ ńkọ́ live and direct. Ẹ jẹ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ tí rí fídíò yìí mo máa fi fídíò yìí hàn yìí sí. Ẹ mọ̀ pé àjànàkú kọjá mo rí nǹkan fìrí tábà rí ká ní àárẹ̀ rẹ̀ àjànàkú kì í ṣèkọ̀ tó kọjá fìrí àjànàkú kì í yọrin ó máa ń rí pẹ̀lú gara ni pẹ̀lú gara ṣíkè. Mo fẹ́ play fídíò yẹn fún yín ni ó ti ẹ máa kọ orin sí comment kẹ máa kọ congratulation sí comment section. Ó ti ṣe o bàbá ti ṣe o gẹ́gẹ́gẹ́. Chief Sunday Igboho ni wọ́n lọ yẹn o. Chief Sunday Igboho lọ ń lọ on a coded level ṣẹ́rí. Ẹ ti rí pé jagunjagun yàtọ̀ sólú ọdẹ ẹni tó ń fẹnu ṣe ó yàtọ̀ sí ẹni tó ń ṣe for real. Ẹ wọ ọ̀kadà bó ṣe tò lọ èèyàn mẹ́ta kọ̀kadà kan gbéyàn kọ̀kadà mi gbéyàn mẹ́rin.
ẹ wò Chief Sunday Igboho ló ń lọ sí ìwé ilé yẹn life and direct. ṣe ń gbọ́ mọ́tò Chief Sunday Igboho ló lọ yẹn o on a coded level ẹ wá sọ pé Igboho kìíní kan torí ẹ̀ ni àánú gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣọ́ọ̀tẹ̀ ṣe ń ṣe mí torí ń gbà tójú yín bá máa là ó lè má bà mọ́ ṣe rí bàbá Olúwa ló lọ yẹn Ìgbòho ṣá kẹ ọgbọ́n ṣe yapa àwọn alákìkanjú ọmọ Yorùbá. àsìkò ti tó ṣe ń gbọ́. ọlọ́run wọlé rán ni o ìwé ilé la wà yìí on a coded level. ṣe láwọn ọgbọ́n bọ́ ṣe tò lọ ṣe láwọn èèyàn abọ́ èyí yapa mo máa ń sọ fún yín mo ní tí ò bá kí n ṣe kó lọ́wọ́ àwọn olórí wa nínú kí ló ń jẹ́ Fúlàní kò ní dá Fúlàní àmàpá wa ká ṣe láwọn aládùúgbò yẹn pariwo Ìgbòho dé Ìgbòho dé Ìgbòho dé tí wọ́n ń dùn tó ń jubilate ṣé láwọn aládùúgbò yẹn juwọ́ ṣé láwọn aládùúgbò ṣé láwọn aládùúgbò wọn mọ̀ ń pa ẹ̀ kì Ìgbòho lọ́mọ̀ ọ̀. balance ọba ọládé yìí balance ọba ìwé ilé ibẹ̀ ládé yìí. ṣèbẹ́ nígbòho ò lè lọ àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rí ká ní àárín kí Ìgbòho is too much for nonsense kí Ìgbòho ráyè wọ́n ní life and direct ó máa fojú ẹ̀ rí ó máa fojú ẹ̀ rí gbogbo alágbọ́rọ̀ tí ọba Ìwérelé sọ. lọ sọ̀rọ̀ láàárọ̀ ẹ máa gbọ́ òní. lábẹ́ ìṣòro wà ní o. ṣe rí àwa Yorùbá àìtí ìmòrí tọ́lọ́ ń ṣe fún wa. Ọlọ́run máa nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá o ṣe fẹ́ fi ìkọ́tẹ́ rí ṣe fẹ́ fi wélè. New State Commissioner of Police Adebowale Williams says the attackers forcefully hijacked Amuludu 99.1 FM with intent to declare liberation from the Federal Republic of Nigeria. The broadcast outfit located in Moniya, Ibadan is one of the FM stations of Federal Radio Corporation of Nigeria. Mr. Williams declared the act as criminal, unpatriotic, and a clear case of terrorism, which would be meted with adequate sanctions. He assured residents of the state that investigations are ongoing to demystify others who are involved in the act. Thankfully, no personnel from the establishment or any other persons were hurt, as the command responded swiftly in a well-coordinated rescue operation. I have personally detailed an investigation team led by the Deputy Commissioner of Police in Oyo State Criminal Investigation Department to demystify circumstances around the incident and as well expand the network of When confessing to the crime, one of the suspects said they were ordered by one of their sponsors who resides in the United States.
wọ́n ní ká lọ jáde ní radio station wípé ká sọ̀rọ̀ nígbà tó pé àwọn United Nation wọ́n wà ní everywhere wípé there is camera watching us wípé camera àwọn gbogbo wa ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa ni wípé ká sọ fún gbogbo ọmọ Yorùbá nation wípé gbogbo ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire wípé àti bọ́pọ̀ Nàìjíríà. The suspected criminals were arrested with all kinds of charms. ṣe rí ilé ayé ṣe rí bẹ́ẹ̀ pé téèyàn bá ní ká méjì afẹ́yọ̀kan ṣera ẹ̀ wo bá ṣe pariwo tí fáwọn ọmọ wèrè yìí pé ìyá yìí tọ́yìn ni ṣe fẹ́ fi wéra wọn ni ta ló lè stop àwọn tí wọ́n lọ Ọlọ́run nìkan ló lè stop tàbí ibi tí wọ́n bá fẹ́ lọ. Jagunjagun yàtọ̀ sórí ọdẹ kémi tí wàá sọ reality fún yín ṣèbí àwọn onítìrì chief àkàwọn 2x2 wọ́n sì fún àwọn tó ń ránṣẹ́ lówó àwọn kàwọn jẹ́rí tó ń lọ yìí mi ò rò pé anybody fún wọn kọ́bọ̀ tó bá fún wọn kan owó epo lọ fún wọn wọ́n dẹ̀ lọ ọdẹ rẹ̀dí láti ṣiṣẹ́ àwọn eléyìí jáde fún orílẹ̀-èdè wọn ni wọ́n ń jà fáwọn ọmọ tó ń bọ̀ àtàwátàwà láyé sí wọ́n ń jà pé kíyà má jẹ wá mú ìjà táwọn eléyìí jà ìjà tó clear ni. Aula bitter tea ẹkùn akíkanjú tí wọ̀ láìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín ìtọ́ni stone nínú kidney stone yóò lẹ́ẹ̀tì rẹ̀ tẹ́sì àwọn ìgbẹ́dànù òkan náà sì tún ní o ló ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ àtúmọ̀ṣiṣẹ́ fún láti ìgbẹ́ ìṣòro àìní sókè sódò dáadáa Aula bitter tea tó tún ṣiṣẹ́ ní ìkúpa gíga high blood pressure bákan náà gbogbo èyí tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tààbọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá yóò gbogbo àìsàn ìṣòro ara ríro ń kọ́ egbògi Aula bitter tea nǹkan ìgbéluga gbogbo èyí tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AP tàbí kẹ́ẹ̀pẹ̀ sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803-319-4355 tàbí 0802-626-5000 egbògi Aula bitter tea ewé àti egbò kan péré ló fi ṣe àgbékalẹ̀ rẹ̀ gbèrúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Fún wọn tó bá ní kidney problem liver problem heart problem prostate problem má hesitate láti pè Aula bitter tea pè wọ́n sórí 08033194355 lẹ́ẹ̀kan sí 08033194355 tàbí kó pé 08026265000 08026265000 WhatsApp number ní kẹ́ fi pè wọ́n o WhatsApp number ni wọ́n ti máa tètè reply lẹ́sẹ̀kẹsẹ̀. Now ó tún láwọn kankan náà tí mo fẹ́ fi hàn wá báyìí àbí kí n bẹ̀rẹ̀ fídíò mi ẹjọ́ jẹ́ kí kájọ sọ́dà yára wa ṣé kí n continue ni àbí kí n bẹ̀rẹ̀ fídíò mi ṣé ká bẹ̀rẹ̀ mí ní àbí báwo. Okay now ẹ̀yin tí ẹ ti ń pè mí máa bí àwọn ní spiritual problem ọmọ àwọn ọkọ̀ ẹ̀ sá lọ kò tọ́jú àwọn fẹ́ béèrè kan lọ́wọ́ fá fẹ́yìn tẹ bá ń wá bàbá tó ṣe gbọ́kànlé tí ó ṣe fẹ̀yìntì lóòótọ́ Ọlọ́run ló ṣe gbọ́kàn ló ṣe fẹ̀yìntì ṣùgbọ́n àwọn kan wà tó ẹ̀kọ́ Ọlọ́run tó ń gbọ́wọ́ wọn ṣiṣẹ́ àrà òun ni bàbá yìí ẹ pè bàbá Ifá Kálẹ́ríà kẹ́pẹ́ wọn sórí +229 5774 7970 lẹ́ẹ̀kan sí +229 5774 7970 ẹ pè wọ́n kẹ́ explain the problem ara àwọn àǹfààní tí ẹ lè máa jẹ pẹ́jẹ́ fọ́lọ́wọ́ àwa rẹ̀ mo fi Ọlọ́run búra fún yín mi ò bá wọn kọ̀bọ̀ lọ́wọ́ bàbá Ifá Kálẹ́ríà o ṣùgbọ́n mo gbé wọn wá látara wípé tó bá sọ pé wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bàbá yìí ló jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run nìkan ló jẹ́ wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn èèyàn kan wà tó jẹ́ pé Ọlọ́run tara wọn ṣiṣẹ́ àrà ó dàbí kéèyàn kan sọ pé ṣí Sunday Igboho ṣe gbẹ́kẹ̀lé
ẹni bá sọ bẹ́ẹ̀ kẹnu àárẹ̀ ẹ̀yà alágbárí ẹ̀ torí pé ọlọ́run nìkan lọ́ba tó ṣe gbẹ́gẹ́lé ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ ọmọ ènìyàn téèyàn tún sì lè rí láì rí pé òkè pé ọlọ́run máa lò fún wa ṣe Sunday Igboho kò ṣe ní téèyàn dá o. Àtẹ́lú máa ta Yorùbá nation kì í ṣe OPC o. Bàbá mi lára ní Koiki, bàbá àgbàlagbà. Bàbá ẹ ti mí ìsìnkẹ́ ìpèdè respect. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti bo èyí wá síbi tó bá yóò ibi ló dẹ̀ bá yóò. Torí pé kí ni Yorùbá nation no going back. Yorùbá nation never going back. Ọ̀gá mi lára ní Koiki, I respect you 1 billion times. Bàbá àgbàlagbà. Jaya. Ibi ẹni máa pè é padà wà láìfù. Kẹ́yìn pè é padà ibi ẹni. Yorùbá nation ò ní padà sẹ́yìn o. Ani kele wo so kala gbìtàn so ojú làbò ìgbà ìwò rẹ̀ kúlé. Lọ́mísàn bàbá lóní kẹ máa sọ lọ́dún. Àwọn ìyá ọdún bá ọ. Àti ọ̀rìn ìjọba kọ́lí lórí ọ̀rọ̀ nílé ẹ̀kẹ́ òní òsì bàtà nílé ẹ̀kẹ́ òní. Àti pé sẹ́mọ̀ pé ọgọ́rùn-ún ọdún àjọ̀dá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun. Mo sì fi pé nìyẹn Yorùbá ò ṣẹ̀rú mọ́. A ò ṣẹ̀rú mọ́. Àlọ́bá ń bẹ̀ yẹ̀wò. Ìgbòho ló ṣàrò ló ṣàrò. Ìgbòho ló ṣàrò ló ṣàrò. Tìmẹ́líkà ló ṣà Ìgbòho ló ṣàrò. Owó bàbá Dámì Ìgbòho ló ṣàrò. Máṣẹ́lá lẹ̀ka lẹ́nu ìgbà tí mi. Bàbá mẹ́ta ṣe láti àyíká máa lọ pé gbòógì ẹ̀dìyà tó wọ ìfọ̀bọ̀. Kò sí kọ̀ọ̀kan àti lọ àti bọ̀. Ẹni bá lè kọ́ máa ṣe dé láwùjọ bá rí. Àwa lọ́mọ ìràwọ̀ òkúta o. Àwa lọ́mọ ìràwọ̀ olúwa o. Nílé bàbá Ẹ̀gbá, nínú Ẹ̀gbá, nínú Abẹ́òkúta la fi ṣe Sunday. Àwọn làwọn Sunday Igboho èèyàn máa ń bẹ̀rẹ̀. Òdìgbà tó bá sọ ọmọ yóò bá òkè ẹsẹ̀ ọ̀gá àwọn èèyàn ọ̀gá àwọn èèyàn. A ní kẹlẹ́ wúrẹ́ lọ́wọ́ èso lára gbòtàn bá gbòtàn so. Ojúlẹ̀kùn wá ìmúlẹ̀kùn lé. Àní àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń ṣàmójútó ètò ọ̀rọ̀ Sunday sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Bí Pọfẹ́sọ̀ Bánjí Akíntọ́lóyè, bàbá ẹgbẹ́ Pọfẹ́sọ̀ Bánjí Akíntọ́lóyè, àgbèkẹ́ ẹgbẹ́ èèyàn lè yọjú máa dé. Màmá lẹ́jẹ̀ ẹyẹ oníkórí ìdẹ kó sáré sọ̀rọ̀ láyé. Ìgbàlá bàbá àgbà nígbọ̀nà ẹ̀dá èèyàn aláyọ̀dá. Ìmùlẹ̀ sáàmì mo kí ẹ máa ń bẹ̀yà. Tí ló fà ìjà àìdí àwa òǹgbẹ, mo kí ẹ sábẹ́lẹ̀. Ìbàrẹ̀ ọ̀kùn ṣe mi ò pẹ̀lú gbogbo àwọn mẹ́ta nínú ìlànà ìlúwa. A ní kẹ́lẹ́ wúyẹ́ lẹ́wọ́ so, kálágùn tó bá gbọdọ̀ so. Ojúlẹ̀kùn bá ìmúlẹ̀kùn lé. God bless Yorùbá nation. Ẹ ṣáà máa kọ congratulation. Ẹ má gbàgbé o, mo sọ fún yín, mo ní ẹ jẹ́ ká máa kọ we support Yorùbá nation. Let's make it individually. I support Yorùbá nation. God bless Yorùbá nation. God bless Sunday Igboho. God bless Bánjí Akíntóyè. God bless Yorùbá nation. We want our freedom. Ẹ ṣáà máa kọ sí comment section. Ó wà very very important. Torí àwọn international communities tó máa ń review video wa comment section ló máa ń sábà fèsì jù. Ẹ máa kọ sí pé we want our freedom. We want our freedom. Freedom is all what we want. We don't want anything. What we want is our freedom. We want total freedom from Nigeria. Torí pé freedom nìkan náà ló lè help wa. Kò
kò sí kankan tí ó lè help wa tó yàtọ̀ sí freedom ẹ̀lú. bẹ́ẹ̀ ni máa pè padà sí máa pè padà. so bí mo ṣe ń sọ lọ freedom wa nìkan ló ṣe kókó kò sí nǹkan kan tó wà important as freedom téèyàn bá ní freedom ìgbà yẹn èèyàn lè ronú bí èèyàn yes Ìgbòho kọ̀dá èèyàn ni tí Ìgbòho bá kí ń ṣàkàndá tó bá kí ń ṣe áńgẹ́lì ìgbà tí wọ́n ti mú wọn tó wà ní prison ní Benin Republic ìgbà yẹn ló ẹ̀kọ́ ti juwọ́ pàmò sí Yorùbá nation mọ́ but because he is an angel torí ẹ̀ mo máa ń sọ fún yín wípé ẹ máa bá wa kí Ọláyẹmí Kóìkì dáadáa kò yí sí a lot of people are scared of losing their freedom but Ọláyẹmí Kóìkì stood firm he never care of losing his freedom or not wọ́n ṣáà ṣiṣẹ́ yẹn lọ bàbá mi Sunday Adébánjọ mo kí ẹ̀yin náà gbogbo ẹ̀yin tẹ́ wà ní comment section gbogbo yín ni mo kí ẹ má bìí pé lè dá ogun anybody bí ní mi ṣe ń dùn ayọ̀ yẹn ó ti pọ̀ jù